tension. Èmi máa ń sọ pé oníwòsàn làwọn wòlíì. Bọ́n ṣe ń wo àwọn èèyàn sàn nínú ẹ̀mí, bẹ́ẹ̀ náà ni wọ́n tún wò wọ́n sàn nínú àgọ́ ara wọn. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru, àwọn kan wo ló lè lò? Ẹ fẹ́ kí n yọ̀ǹda àwọn kọ̀ọ̀kan táwọn èèyàn lè lò Òun náà ni tó lè gbogbo jẹ́ àlàáfíà fún òun náà ni gbogbo kó dẹ̀ àtúntò tí mo ṣe ṣe látàárọ̀. mọ̀ pé olóòtú nǹkan tó máa ń ṣẹlẹ̀ fáwọn èèyàn ni pé àwọn èèyàn believe pé maybe you are a pastor, kò yẹ yín sìn pé báwo ló ṣe tún fẹ́ mọ̀ nípa bóyá ewé ìwé àtẹ̀gbò. àbẹ̀gbò. Ok, omi àti bíbélì nìkan lábẹ́gẹ́ máa lò. not believe and then bíbélì kan náà yìí náà ló dẹ̀ sọ fún wa pé ewé àtẹ̀gbò Ọlọ́run fún wa láti fi ṣe ara wa níbẹ̀ ni. ẹ̀sà ẹni tó bá ń jẹ ewédú ṣé kò mọ̀ pé Ó ti jẹ́wé. òun ti ń ní àlàáfíà ewé ń ṣiṣẹ́ fún àbẹ́ni tó ń jẹ àwọn ẹ̀fọ́ ẹ̀gbúre àbí Ẹ̀fọ́ tẹ̀tẹ̀. sọmisọ́lá àwọn ẹ̀fọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn so Ìyànàpájà. bí ẹgbẹ́ ìyànàpá bí èèyàn pé èèyàn ń jẹ àwọn nǹkan yẹn ni ok máa fún wọn láwọn nǹkan tó simple láti ṣe láwọn èèyàn tó yẹ pé tó má dẹ̀ pé orúkọ Jésù and mo dẹ̀ fẹ́ jẹ́ kán àwọn èèyàn mọ̀ pé everything láyé Christian kan ló ní orúkọ Jésù wà fún gbogbo alààyè ọkàn tó bá gbà á gbọ́ ṣé you understand so ká ní èèyàn kó gbé Kùránì nísìn kó kà apart of pé kinní kan ni wọ́n bọ̀dìṣà náà ni wọ́n ṣe nínú tó bá ka Kùránì yẹn tó kó a sọ pé in Jesus name Jésù dàbí pé kó dàbí pé company yìí o òun ni company tí ó jẹ́ òun lórí ọ̀fẹ́ pé gbogbo tẹ bá ti fi stamp ẹ̀ sí tẹ́fò tẹ̀lú. tẹ̀ sí ara iléeṣẹ́ yín àbí product yín ó máa wà recognized everywhere wọ́n dẹ̀ láti accept ẹ̀. bí ojú tó lè ṣe wà tí tóní tó máa ṣe wà tí gbémidébẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ ni sà ìpè wọ́n gbọ́dọ̀ accept ẹ̀ lágbàáyé so bẹ́ẹ̀ ni torí àwọn ọ̀run gan recognize ẹ̀ bí ọ̀rọ̀ orúkọ Jésù ṣe rí nìyẹn so téèyàn bá lo Panadol tó bá pé in Jesus name tó lò ìyanu ni náà mo fẹ́ wá fún wọn nìkan mú báyìí rò tó ń gbọ́ mi nǹkan tí mo máa fún yín máa ṣọ́ọ̀kì yín Ẹmú bẹ́ẹ̀ rẹ̀ mú wèé yín o. nǹkan tí máa fún yín ó máa ṣọ́ọ̀kì ó dẹ̀ máa jẹ́ àlàáfíà ó dẹ̀ máa jẹ́ nǹkan tó máa simple fún yín láti ṣe tó máa rọrùn fún wọn. tí ó ṣe pé ẹ máa torí ẹ lọ sí di òrìṣà àbí ẹ máa torí ẹ lọ sí di kankan now in the name of Jesus lẹ máa fi ṣe ó dẹ̀ máa ṣe nírọ̀rùn ok now ìkíni mo sọ kan fún yín pé àlùbọ́sà kò bá àlùbọ́sà pupa yẹn tíyàn bá gé tó bá da milk sí tó da tó bá lò fún bí 30 minutes kó wá sẹ́ milk yẹn kúrò nù ẹ̀ kó wá da milk yẹn mu tó bá yẹ pé ara ń gbóná ara ní àwọn kankan mílìkì olómi àwọn kankan ṣe ní kó jẹ́ powder náà tó bá fomi sí tó pò tó bá dà sí ó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà bó jẹ́ wàrà òòjọ́ ó máa ṣiṣẹ́ jù tẹ́pọ́n gbà ẹnu mú màálù ó máa ṣiṣẹ́ jù ẹni yẹn á máa wò pé kí ló ṣe òun and then àwọn èèyàn á wò ó pé àwọ̀ ẹ̀ tún jí yàtọ̀ sí pé ó máa ṣẹ́tù gbogbo ara ẹ̀ ìyẹn dúró síbẹ̀ yẹn rẹ̀ mo ti fún wọn nìkan báyẹn o Ìkànnì yẹn. so màá tún fún wọn nìkan now oògùn làwọn ń pè fine oògùn náà lèèyàn máa ń lò tó máa fi cure oníṣègùn dẹ̀ ni pastor ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ó ní nǹkan tó fi ń wòyàn sọ òun náà ń pè lóníṣègùn Jésù wípé oníṣègùn ńlá làwa níyìn so tíyàn bá lo bírú ewé kan ń pè ní ewé bòǹbòǹ tí ara bá ní ẹ́ tí o ní egungun bóyá arúgbó ní ẹ́ àbó ti ṣe wàhálà lóòjọ́ tí egungun ẹsẹ̀ ń sún ẹ́ bóyá o ní egungun yẹn ń ru ẹ́ títí dé tán débàdí o ní ìdí kó máa sọ pé nǹkó chọ́ọ̀kì kankan jẹ tó bá rí irú ewé bòǹbò yẹn lẹ́yìn kùlé àbí lẹ́yìn ìwé ẹ̀ èèyàn máa ń gbìn káàkiri ẹnu kí wọn kàn já ewé bòǹbò yẹn bíi mẹ́ta kó dẹ̀ fi sí àtẹ́lẹsẹ̀ kó dẹ̀ wọ sọ́ọ̀kì sí kó rí pé ó kọ́fà ẹsẹ̀ kó dẹ̀ wọ kó wẹ̀ tán lálẹ́ kó dẹ̀ lọ sùn tó bá máa jí láàárọ̀ ọjọ́ kejì
kò ní rántí pé bóyá pé nǹkan kan ara ní òun kò ní rántí pé ara ní òun lóṣù kan kò ní mọ̀ pé ara ní òun lóṣù kan ó tayọ any drugs tí wọ́n bá máa lò ní. ìyẹn fún àwọn tí ara ń ro tí ẹsẹ̀ ń ro tó ní problem ẹsẹ̀ ríro àgà tó ń ṣiṣẹ́ ẹsẹ̀. bẹ́ẹ̀ni tẹsẹ̀ ń ro tí ẹsẹ̀ ń sán ẹ mọ̀ pé ẹsẹ̀ bá ń sán èèyàn ò ní lè sùn lálẹ́ ó máa jí lọ yíbọ̀ ni so tó bá ti lo kinní yẹn bẹ́ẹ̀ tó kàn wọ sọ́ọ̀tì tó kàn sùn lọ. ìyẹn ewé bombom nìkan ewé nìkan. ewé bombom nìkan kò ní nǹkan kan kò pé kankan sí o tó bá kàn fẹ́ fi ògo fọ́lọ́run kó pe in Jesus name kò yẹ ń sìn àá jẹ́ pé energy yẹn á wá pọ̀ ẹ̀rí màá tún fún ọ ní mi ṣé mo sún sílẹ̀. ẹ já fẹ́ ẹ̀kọ́ sí ká máa lọ lé wa. ok eléyìí ti máa fún wọn yìí ó dà pé mo ti fún wọn níyẹn rí àbí kí n dẹ̀ fún wọn ní ìtìmìtì ẹ̀ tí ì fún wọn rí eléyìí ní the process díẹ̀ omi òkun omi ọ̀sà tí wọ́n bá ti mu omi méjèèjì yẹn omi ihò alákàn ṣé mo pé alákàn máa wà láwọn ẹgbẹ́ odò wọ́n máa wá ní ilé tiwọn náà tó máa yọ jáde ó gbọ́dọ̀ ṣúọ̀ pé alákàn jáde kúrò nínú ilé yẹn àbí pé ó fojú ẹ̀ rí alákàn bóyá alákàn yẹn wá sá síbi kankan tóun wá ń fi bí. kó mọ̀ pé ibẹ̀ ni akàn yẹn ń gbé. kò ń ṣe pé kó mọ̀ ó gbọ́dọ̀ ṣúọ̀ pé òun fojú rí alákàn tí ó wà nínú ibẹ̀ yẹn àìdá ó jáde ó rí mú bí ò bá rí mú àìdá pálákàn yẹn ó sá síbi kan òun ò nídìí kankan pẹ̀lú alákàn yẹn kó kàn ṣáà fojú rí pé ihò yìí o ihò alákàn ni torí ihò mi máa ń wà tí oúnjẹ alákàn ló wà o. bẹ́ẹ̀ni. so ó gbọ́dọ̀ ṣúọ̀ tó bá ti ṣúọ̀ tẹrun tó jò ilé alákàn kì í gbẹ fún omi ó máa ń tutù ni ṣé wàá rí omi díẹ̀ náà tí alákàn yẹn fi ń ṣe ògo nínú ilé yẹn ló máa mú àwọn ilé wọn máa ń pe àwọn síbí kan bíi síbí ìjábẹ̀ báyìí wọn máa ń tẹ̀ sínú báyìí kó kàn ra fi bu kó kíbọ̀ dáadáa kó fi bu omi ihò alákàn yẹn. síbí ọbẹ̀ yọ̀ nù. síbí ọbẹ̀ yọ̀ tó bá ti lè bu bíi gáàsì méjì náà kó dà pẹ̀lú omi òkun àti omi ọ̀sà kó wá wá pépà tó jẹ́ white kó wá kọ 1 sínú kankan pẹ̀lú yínkì blue kó jù sí kó kọ 2 sínú pépà mi kéékèèké pépà báyìí kó jù sí kó kọ 3 kó jù sí kó wá ṣe prayer bó ń ṣe fẹ́ kí èrò bo ó dáa fún pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ já ọjà sínú company àbí ọjà sí ṣọ́ọ̀bù kan àbọ̀n já ọjà sínú shop bí àwọn ló nìyẹn. bẹ́ẹ̀ ni sà wọ́n já ọjà sínú shop pé ẹnìyẹn wà ní kọ́nà kò sí gbangba o kọ́nà níbi tó pẹ̀kun tí ò séèyàn tó máa gbàbẹ̀ kọjá ló wà kò sí tó kàn kò dẹ̀ ní ìdá sí ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù tó bá ti pray sí omi òkun omi ọ̀sà àti omi ihò alákàn yẹn tó dẹ̀ kọ 1 2 3 sí kó dẹ̀ gbàdúrà sí pé Ọlọ́run ní àti ọ̀nà jíjìn àti tòsí àtẹni tó sùn sínú ilé àtẹni tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó wá rà lọ́jà tèmi ni kó wá rà kí n tá fáwọn débi wá fáwọn débi tó má ti débi wọn gbọ́dọ̀ nájà mi o kàn fowó rà ni kó dẹ̀ wọn ó dáa kí wọn kọ́kọ́ kó má jẹ́ pé ọjà kékeré kó ra ọjà sí ṣọ́ọ̀bù kó wá wọn gbogbo kíní yẹn síbẹ̀ tó bá ti wọ́n sí gbogbo inú ọjà yẹn kó wọ́n sí gbogbo ẹnu ọ̀nà bíi ṣọ́ọ̀bù ẹ̀ báwọn ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kó kàn tiẹ̀ jókòó síbẹ̀ kó wọn só ara tiẹ̀ gan torí gbogbo nǹkan tó bá ti ń fẹnu sọ fún wọn ń jọ yẹ pé ààyè báyìí ni mò ń tà ẹ bá mi rà á kó máa ṣe wọn ò ní ra tìbòmí tí tìbòmí bá lẹ́sì tiẹ̀ wọn ò ní dá ẹni yẹn lóhùn tiẹ̀ yẹn tó wà yẹn náà máa rà. onáda ti gbọ́dọ̀ látẹnu Prophet Michael Ọlọ́run bẹ ó tún dijọ́ mi. give away lélẹ́yìí give away mẹ́ta ni wòlíì fún wa wọ́n fún wa ní ti ẹ̀jẹ̀ ríru wọ́n fún wa ní ti ẹni tí. sangun tẹsẹ̀ àtẹni tó nídìí owó àwọn tó yìn dánwó káàkiri. àwọn tó ṣe ṣọ́ọ̀bù. àwọn tó ní ṣọ́ọ̀bù oníròyìn náà lè lò oníròyìn náà máa rí client àwọn tó yìn dánwó.